Alaafin Oyo mọ̀ ti fún Ooni Ife ní wákàtí 48 ìyẹn 48 hours. Wọ́n ní wọ́n fẹ́ èèyàn kan joyè pé kò tọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà nílé lóko níbikíbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ èmi ọmọ yín Kúnlé Ìjẹ̀ṣà. Ọ̀rọ̀ tí ń lọ láàrin Alaafin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ọ̀jájá ìyẹn ọba Ifẹ̀ ńlá tó ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin èèyàn wa o. Kí ni rògbòdìyàn tí ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára? Gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ nínú fọ́nrán yìí. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ẹ share fọ́nrán yìí. Ẹ jẹ́ kó go far, kó kan ọmọdé, kó kan àgbà, kó kan ọkùnrin, kó kan obìnrin. Ṣùgbọ́n ẹ̀yin bàbá wa lálẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣe o bí àwọn bàbá wa àgbà ní ṣe ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Ẹ wo fáǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ lè mọ ìdí àǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn. Ẹ wo ẹ jẹ́ ká lọ gbọ́ fọ́nrán ẹ má jẹ́ gbà yín lákòókò. Tọ́ sí wọn o kí wọ́n fẹ́ ní ìyẹn joyè pé àwọn fún wọn ní wákàtí 48 48 hours kí wọ́n tètè dá padà kí wọ́n sọ pé àwọn ò fẹ́ ní ìyẹn joyè mọ́ o. Bí bẹ́ẹ̀ kọ́ àràbà kan ní ń sọ̀rọ̀ o. Alaafin Ọ̀yọ́ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ o. Kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn? Eléyìí mọ̀ fẹ́jú tótó ó fẹ́jú tótó gan-an ni o. Kí ló ṣẹlẹ̀? Kí ló bá dé? Wọ́n gbé yín débẹ̀ ìkànnì Àràbà lẹ́wà. Ẹ wo ìlú mẹ́ta tún ti túká o. Ó tú porogodo nípínlẹ̀ Kwara ni o. Ẹ̀yin èèyàn ṣé gómìnà sì ń bẹ nípínlẹ̀ Kwara? Ṣé ìjọba ń bẹ ń bẹ àbí ò sí ìjọba? Kò ayé wa mọ́ o. Ẹ wá wá àwọn èèyàn wọ́n digbá di ẹrù wọ́n di gbogbo ẹ̀ nípínlẹ̀ Kwara. Ìpínlẹ̀ Kwara ni o. Àwọn ìlú wo ló ti dahoro? Ìlú mẹ́ta ni o. Gbogbo ìlú ti tán o. Àwọn ìlú wo ni? Ẹ̀yin èèyàn mo máa gbé yín débẹ̀ ìkànnì Àràbà ni àkójọpọ̀ sí ni gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe lọ́dọ̀ tiwa ń bí wípé ní jẹ́ kí tí yín ó di bẹ́ẹ̀ la sì ní jẹ́ kójú yín ó fọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa. Ẹ̀yin èèyàn mo tún ti gbé dé ẹ máa share ẹ máa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ ó kan gbogbo àwọn èèyàn la. Ẹ wò ìròyìn kan tó gba gbogbo ayé kan báyìí ó mọ̀ lámọ̀ ti rí o níbi tí ìròyìn ọ̀hún ti sọ o wípé Alaafin Ọ̀yọ́ wọ́n sọ fún Onírìṣà wípé àwọn fún wọn ní wákàtí 48 péré o ìyẹn 48 hours kí wọ́n fi reverse ẹni tí wọ́n fi joyè. Ẹ̀yin èèyàn oyè wo ni wọ́n fẹ́ èèyàn jẹ? Irú oyè wo ni? Àní màá gbé yín débẹ̀. O ìyẹn ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé Alaafin Ọ̀yọ́ wọ́n ní wọ́n fi ohun tó lágbára ni wọ́n fi ránṣẹ́ sí bàbá nílé Ifẹ̀ ìyẹn Onírìṣà ọba ẹni ìtàdéyẹyẹ Ògúnwùsì wípé àwọn mọ̀ fún wọn ní wákàtí 48 ni ìyẹn 48 hours wípé wọ́n fi èèyàn kan jẹ oyè o ìyẹn o nílùú Ilé Ifẹ̀. Wọ́n ní oyè ọ̀hún ni wọ́n pè ní Ọ̀kanlọ́mọ of Yorùbá land wípé ẹni tí wọ́n sì fi joyè ọ̀hún ni alàgbà Dọ̀tun Sànúsí wípé àwọn fún wọn ní wákàtí ọ̀hún pé kí wọ́n fi dá oyè yẹn padà wípé torí wípé gẹ́gẹ́ bí òfin ti làálẹ̀ wọ́n ní Onírìṣà wípé wọn ò láṣẹ o láti fi èèyàn kan jẹ oyè kankan táìtù kankan lẹ̀ Yorùbá tí ó kárí gbogbo lẹ̀ Yorùbá. Wọ́n ní òfin ò fààyè gbà wípé Alaafin Ọ̀yọ́ nìkan lòfin fààyè gbà wípé kó fi èèyàn jẹ oyè ní gbogbo lẹ̀ Yorùbá. Oyè tó jẹ́ pé gbogbo oyè lẹ̀ Yorùbá ni wọ́n ní Aláàfin nìkan òun lòfin fààyè gbà wípé táwọn bá ní káwọn wò dáadáa gẹ́gẹ́ bí ohun tí ẹni tó jẹ́ Director of Media and Publicity ìyẹn Bọ̀dé Dúrójayé sí Aláàfin Ọ̀yọ́ bí n tó kọ. Wọ́n ní kò jọ rárá ká mọ̀ fi èèyàn jẹ́ oyè nílẹ̀ Yorùbá tí ó kárí gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní Aláàfin nìkan ló láṣẹ wípé Onírìṣà kò nírú àṣẹ yẹn lọ́wọ́ o torí ẹ̀ gan àwọn ṣe tètè ń sọ̀rọ̀ yìí. Wọ́n tún wá tẹ̀síwájú o nínú ọ̀rọ̀ wọn ọ̀hún. Kódà wọ́n fi ẹ̀sùn kan Onírìṣà wípé kíní yẹn ti ń bẹ́nu wọ Onírìṣà wípé kí wọ́n máa ṣe ju tí òfin fààyè gbà wọ́n lọ. Kódà pàápàá bí ìgbà téèyàn tó ń tẹ ìdájọ́ tílé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà téèyàn ń tẹ̀ mọ́lẹ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí torí wípé wọ́n ní Aláàfin nìkan o òun ló lágbára bẹ́ẹ̀ láti fi irú èèyàn bẹ́ẹ̀ jẹ́rú oyè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wípé kò sí irú agbára bẹ́ẹ̀ fún Onírìṣà o. Wọ́n tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní kódà nínú instrument of office èyí tí wọ́n gbé lé bàbá lọ́wọ́ ńgbà tí wọ́n fi wọ́n jẹ ọba. Wọ́n ní òfin jẹ́ kó yé wa wípé
wọ́n ní agbára Ọ̀ọ̀ni Ọ̀rànmíyàn local government nìkan òun ni agbára wọn mọ́ gẹ́gẹ́ bí n tí wọ́n kọ́ bí o wọ́n ní ṣùgbọ́n nísinsìnyí wípé Ọ̀rànmíyàn ń sìn wọ́n ti wá pín sí ọ̀nà mẹ́ta ó ti jẹ́ local government mẹ́ta wọ́n ní local government àkọ́kọ́ ní Ifẹ̀ Central ìkejì Ifẹ̀ North àti Ifẹ̀ South wọ́n níbi tí agbára Ọ̀ọ̀ni rìsà ń tó mọ nìyẹn o bákan náà wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní fún díẹ̀ yìí làwọn ṣe tètè fún wọn ní 48 hours o wípé kí wọ́n tètè reverse oyè tí wọ́n fi alàgbà tí wọ́n fi jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá tí wọ́n fi wọ́n jẹ o bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n ṣe tán o láti face consequences èyí tí ó bá tẹ̀lé ọ̀rọ̀ yìí o. wọ́n wá ní gbogbo akitiyan àwọn táwọn ń lépa látìgbà táwọn ti gbọ́ pa àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ láti lè jẹ́ kí àlàáfíà kó jọba nílẹ̀ Yorùbá wípé kí wọ́n má wàá lò yẹn bí ìgbà tó jẹ́ wípé àwọn wíìkì àbí àwọn ò mọ tí àwọn ń ṣe gẹ́gẹ́ bí Aláàfin wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ o Titan King wọ́n lò ní Aláàfin Ọ̀yọ́ ìyẹn ni pé ọba tó lágbára tó ní kìmí dáadáa wọ́n lò ní Aláàfin Ọ̀yọ́ o gẹ́gẹ́ bí òyìnbó èyí tí wọ́n fi describe sínú ibi tí a ti ń kà kódà ìròyìn tí mo gbé yìí gbogbo ìwé ìròyìn pátá tó nítumọ̀ o nílẹ̀ wa lónìí àwọn ni wọ́n ti gbé ẹ̀yin èèyàn kí lẹ rí sọ̀rọ̀ yìí bó o ló ṣe rí lọ́dọ̀ ti yín ọ̀kan lọ́mọ wọ́n ní Ọ̀ọ̀ni wọn ò láṣẹ láti fi èèyàn jẹ ọ̀kan lọ́mọ of Yorùbá land wọ́n ní Aláàfin nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi bó ló ṣe rí ẹ̀yin èèyàn ẹ máa kọ́mẹ́ǹtì mo fẹ́ máa rí kọ́mẹ́ǹtì ẹ̀yin èèyàn wa ẹ sì máa share ẹ̀jẹ̀ ó go far dáadáa ìmí ètò tó ń bẹ ń bì kọ́lọ̀ ń kó mọ̀ kó wa yọ báyìí ìlú mẹ́ta mọ̀ tó ti dahoro nípínlẹ̀ Kwara ìlú mẹ́ta ti tú o bẹ́ẹ̀ ni o ẹ wá wọ àwọn èèyàn bọ́n ṣe ń digbá tí wọ́n ń dagbọ̀n tí wọ́n mọ́tò ń wọlé tìkẹ́tìkẹ́ lẹ́fíríbọ̀dì ń kó gbogbo ẹrù ẹ̀ kọ́lọ̀ ń kó mọ̀ ṣàánú ṣé ìjọba sì ń bẹ ń Kwara báyìí ṣé ìjọba sì ń bẹ nípínlẹ̀ Kwara ìlú ti dahoro gbogbo àwọn èèyàn ti sá lọ tán o kọ́lọ̀ ń kó mọ̀ kó wa yọ látàrí wàhálà àwọn bandit ni o wọ́n lójoojúmọ́ làwọn bandit pé wọ́n jẹ́ kí àwọn ó gbádùn wọ́n ní tọ̀sán gan ni wọ́n ní wọ́n wá ń réèdì ìlú eléyìí gangan ló wá kó ìbẹ̀rù bojo bá gbogbo ayé wípé àwọn ò tí ì ṣetán kú bébí bákan tiẹ̀ ń pa wọn táwọn òrò ń jẹjẹ báwọn bá sì wà láyé ìrètí sì ń bẹ wípé ọjọ́ ọ̀la yóò dáa o àwọn ìlú táwọn èèyàn ti ń sá kúrò yìí ó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn o nípínlẹ̀ Kwara àwọn ìlú ọ̀hún sì ni baba ńlá àwọn èèyàn ti sá lọ kúrò ńbẹ̀ tán pátápátá o bákan náà ṣàgbẹ̀ àwọn èèyàn ti kúrò ńbẹ̀ tán bákan náà ṣàgbẹ̀ àwọn èèyàn ti kúrò ńbẹ̀ tán o kódà àwa gan láwọn èèyàn ńbẹ̀ tí pẹ̀lú ìpè tá à ń gbà lọ́dọ̀ àwọn èèyàn tí ń bẹ ńbẹ̀ ó burú jáì o ẹ wò àwọn lẹ̀ ń wò yẹn àwọn lẹ̀ ń wò yẹn gbogbo àwọn èèyàn ti kúrò láàrin ìlú tán wọ́n digbá wọ́n digbọ̀n bákan náà ìlú kan náà tún bẹ tí wọ́n tún pè ní Ganmu gbogbo àwọn ìlú yẹn ó làwọn èèyàn ti digbá wọn tí wọ́n ti di ẹrù wọn tí wọ́n ti sá kúrò láàrin ìlú o wọ́n ní tọ̀sán làwọn bandit ń ya wọlé tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń rèdì àwọn èèyàn wọ́n á yìnbọn wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò wọ́n sì ń kó àwọn èèyàn wọnú igbó lọ bọ́ ọba wá kó ọ wọnú igbó lọ tọ́ọ̀rọ̀ owó fi ilẹ̀ ọ̀run làálà eléyìí gangan ló mú kó wá jẹ́ káwọn èèyàn kí wọ́n tètè mọ́ digbá wọn digbí ọgbọ́n wọn o wípé kójúmọ́ rí bí gbogbo ara òun lo oògùn ẹ̀ o ìpínlẹ̀ Kwara ìjọba ìpínlẹ̀ Kwara gómìnà ìpínlẹ̀ Kwara ìlú ń tú o Ìfẹ́lódùn local government àwọn èèyàn ti digbá wọ́n ti dagbọ̀n ó ṣàgbẹ̀ àwọn èèyàn ti kú òǹbẹ̀ tán bákan náà bàbá ńlá àwọn èèyàn ti fẹ́ kú òǹbẹ̀ yẹn náà tán Ganmu náà ìyẹn náà ń bẹ ń bẹ gbogbo bẹ̀yẹn ti fẹ́ túká kọ́lọ́n kó ṣàánú wa o bandit tí wọ́n ń gba Kwara wọ́n ń wọlé díẹ̀díẹ̀ sẹ́wọ̀n bí táwọn sọ nìyẹn pé díẹ̀díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà ṣẹ́ni pé àwọn arábí ti ń wọlé kọ́lọ́n kó kó wa yọ ẹ wo èmi kàn ní ká mú wá fẹ́yìn èèyàn wa kẹ́ ẹ lè mọ tí ń ṣẹlẹ̀ ní o torí ìgbà míì ìjọba ó ṣe bí ìgbà tó yẹ pé everything is normal nípínlẹ̀ Kwara kò normal o ẹni tó kàn òun ló mú. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ fọ́nrán ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rèé fáfàní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò wa ó ní kinní kan bí aago báyìí tó wà lábẹ́ fọ́nrán yìí táwọn olóyìnbó ń pè ní notification bell ẹ wá notification bell yín sílẹ̀ kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa ẹ wo ẹ ṣí ẹ fọ́nrán yìí ẹ jẹ́ kó kan ọmọdé kó kan àgbà kó kan ọkùnrin
kó kàn nílé kó kàn àlejò. Àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìpínlẹ̀ Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ó mọ̀ rí o. Ìpàdé wa bí oyin.